How many of you remember this powerful recipe, how to use tomatoes? I receive a lot of testimony on this recipe. I don't want you to miss it. If you never do it or you never watch it, you better watch it now. Asọ̀hírù àgbàtínú ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n nínú ìsìnkú kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa torí lọ́la kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn ẹni dábọ̀ sóhun mi lò jáde lọ ewé ń jẹ́ ewé. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ kó fàyà kún ọlọ́run ọba ewé ń jẹ́ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́ ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdànù bẹ́ẹ̀ ewé ń jẹ́ lẹ́yìn ọlọ́run ọba ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé. Lọ́la kó fà.
Bismillahirrahmanirrahim. Dr. Praise and repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó báyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó báyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ń